Apata Uyes Entertainment TV, your #1 birthday RNL. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you. Àpáta dé ewì dé kíákíá kí wọ́n tó ká pọ̀lápọ̀ kí n tó ká pọ̀lápọ̀ rọpò ọ̀dẹ kí n tó ká pátá lórí àpáta kí n tó ká pátá lórí àpáta. Kí n tó lọ sàgàbọ̀ létí omi kí n tó rà gbẹ̀dẹ̀rẹ̀ gbẹ̀wìrì. Ẹ yá mi létí yín ẹ jẹ́ nǹkan lè wì sétí yín náà kí n tó máa lọ. Torí òní lẹ́jọ́ ìbí Oyin Ìbàdàn ọ̀kan ló ń jẹ́ nínú akéwì ilẹ̀ yìí tó jójú lówó. Ẹ̀dá tó lòdòdò àtòótọ́ ló jẹ́ ó ní lárí tó pọ̀ ó pàtàkì ó yá òtún ẹ̀mí mọ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ Ìbàdàn nílùú yín ọ̀kan ló tún jẹ́ nínú ọmọ Ìbàdàn tó kù áyà ńlá yìí ọmọ tó sásá mọ̀sá ọmọ tó yàyà mọ̀yà. Ńlá o ọmọ òkòrè sí ọmọ wòyíra kó o mọ̀ bàrà dákídá ìdákídá ni kẹ̀kẹ́ sọ nínú oko wòyíra kó o mọ̀ bàrà ẹrúkẹrú abilala lẹ́nu òkó pàwúrà wọ́ ọmọ jẹ̀bi ọ̀rọ̀ yọ̀ ńlá ọmọ jísọ lọ́ọ̀mọ bakẹ́lẹ́ ojú ogun àràgẹ́dẹ́ gúdù ọba àgbàjà ojú ló sọ méjì àwòrán gedere ẹsẹ̀ ló ṣe méjì ayọ̀ ẹ̀nà bíbàdí bá ṣe méjì àjòkó lórí ẹni téńté ogójì ènìyàn dúró ọgọ́rin ẹsẹ̀ ní í jẹ́ àjísọ́lá ọmọ àjòwúrí ọkọ lẹ́nu ọ̀pàpàmùpàmì ń gbàjà ọ̀dàjà ń dẹ́jà ọjọ́ tá a dẹ́jà ń dẹ́jà ọjọ́ tá a dẹ́jà ní rèsí ẹlẹ́rìn ikú ẹlẹ́rìn ó sọ pọ́jà bàbá tó ní oko ó sọ pọ́jà bàbá tó ní abàjà ó sọ pọ́jà bàbá tó ní wọ́n wá kó wọn ó di wájú Aláàfin Ọ̀yọ́ Abíọ́dún wọn ní kú ẹ̀rí máa nájà bàbá rẹ lọ èsè máa nájà bàbá rẹ lọ abàjà máa nájà bàbá rẹ lọ kò pẹ́ kò jìnnà ọjà ó ń di lílo ń dàjà ó di lílo nírètí ẹlẹ́rìn ńlẹ́ ooo òkè àjàgbó ẹ má fàgọ́ kágọ́ rẹ̀ ńlẹ́kún tàbí ibi kúkúrú ẹ̀ mọ́ ọba ńlẹ́ ọmọ tẹ́niwíjọ́ òkòrè sí ọmọ jẹ̀bi ọ̀rọ̀ yọ̀ Ọ̀yọ́ níṣẹ́ lé ìyá rẹ̀ ìwọ lọmọ ìyá Aláàfin ọmọ òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ajíjẹ bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ òjẹ́ ṣe bí bàbá ẹnìkan kan pín ní sí lọmọrin tí jogún ọlá lọmọrin tí bàbá ọláyagi Ọ̀yọ́ lóní ká rìn ká sápá Ọ̀yọ́ lóní ká gbẹ́sẹ̀ kó yẹ ẹ̀yàn Oyin jẹ́ ń dálé ó sọdún èyí ó sẹ́mi ṣe ẹni bá ní kó o mọ́ sàmọ́dún kẹ̀kẹ́ iná lágbónítọ̀ ń takú lágbólé àwọn ọ̀tá rẹ̀ ikú ni ó máa gúnyẹ́ korokoro fún wọn jẹ nínú odó àìsàn ni ó máa gbowó ọbẹ̀ tó yẹ kásẹ̀ sínú sàásùn ẹ̀yà kàlà ni ó máa kéde òbútọ́rì wọn ìwọ ó mọ lọrẹ ó mọ bọ̀ ọrẹ torí àyùnbọ̀ lọ́wọ́ ń yẹnu ìwọ sámọ̀ dáṣẹ́ lọ́rùn ọba mi lọ́rùn ọmọ Ibrahim èmi kí ọ okú ọdún ọjọ́ ìbí tòní o. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.